tó ẹ kú dédé àsìkò yín gbogbo yòówù tẹ̀sí nù ọ̀fẹ́ àti máa wò mí Fágbóhùn Abídèmí pírẹsẹ̀ntà ti yín rèé ó wà pẹ̀lú ọ̀gá iléeṣẹ́ kan báyìí àǹtí mi ẹ̀gbọ́n mi èèyàn mi dáadáa ọ̀gá iléeṣẹ́ tí wọ́n ń pè ní Jùlọ Mouton haute couture ní ìlú Tàtànàkàn Àjàgúlò mo wà pẹ̀lú wọn báyìí mo ní gbólóhùn méjì tàbí mẹ́ta kan tí mo fẹ́ béèrè lọ́dọ̀ ni pé ẹ̀ ń ṣe ọdún ẹ̀ ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin àtàwọn ọmọọṣẹ́ yín èyí tó jẹ́ ká súnmọ́ yín lónìí ká wá béèrè lọ́dọ̀ yín nù lákọ̀ọ́kọ́ náà ẹ bá ń darúkọ yín fún àwọn èèyàn tí wọ́n ń wò wá. Orúkọ mi ni Julienne Akíndélé lórúkọ mi. ok Julienne Akíndélé ẹ̀yin ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ tí wọ́n pè ní Jùlọ Mouton lónìí a rí i pé ẹ̀ ń ṣe ayẹyẹ ọdún ẹ̀ ń ṣèdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú àwọn ọmọọṣẹ́ yín ohun tí ó mú wa wá sọ́dọ̀ yín láti béèrè béèrè lọ́dọ̀ yín ni pé kí ló fà á torí a rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán ọmọọṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ tí wọn ò dúpẹ́ kan bọ́dún bá parí wọn ò ṣẹ́ ní tiwọn ò máṣọ kí ló fà á tẹ̀yin fi wò pé ó yẹ kẹ́ ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ohun tọ́lọ́run ṣe fún mi tínú mi dùn ni pé ó mú mi ọ̀pọ̀ ènìyàn ló wà tó ní ọmọọṣẹ́ báyìí sí ṣùgbọ́n okú òjijì ó gbé wọn lọ Ọlọ́run ò dẹ̀ jẹ́ kí tẹ̀mí rí bẹ́ẹ̀ inú mi dùn gan-an òun ló jẹ́ kí n máa dúpẹ́ lé kí n máa yọ̀ pẹ̀lú àwọn ọmọ mi lẹ́nu. ok ẹ ti bẹ̀rẹ̀ ká máa dúpẹ́ yìí ká máa ṣe ìdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yìí ó ti tó ìgbà wo ṣé ìgbà àkọ́kọ́ lélẹ̀ àbí ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kẹrin lélẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀ tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ látìgbà tẹ́ ẹ ti ń ṣe ọdún yìí ǹjẹ́ ẹ ò rí àwọn nǹkan ìnira kan nínú ẹ̀ ṣé ọmọọṣẹ́ kò fún yín problem àbí àwọn òbí ọmọọṣẹ́ kan sọ pé wàhálà ọ̀gá ẹ̀ tiẹ̀ ti pọ̀ jù. rárá o ọmọọṣẹ́ kan fún mi ní problem pé kíni rárá. ok kí ni gbólóhùn tẹ́ ní sí àwọn òbí ọmọọṣẹ́ tí wọ́n fún yín lọ́mọọṣẹ́ àti àwọn kìrìyàn tó ń gbàṣọ wá fún yín kí ni gbólóhùn pẹ́ tẹ́ lè fi ránṣẹ́ sáwọn yẹn náà. mo kí wọn pípọ̀ gan-an pé àwọn ló jẹ́ kí n máa tó bá jẹ́ kí n ṣe àwọn ni àwọn ló jẹ́ kí n máa ríṣẹ́ kí n máa lè fún àwọn ọmọọṣẹ́ tí wọ́n bá gbéṣẹ́ fún mi mi ò lè fún iṣẹ́ hàn àwọn ọmọọṣẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn pípọ̀ gan-an Ọlọ́run máa lànà fún wọn ibi tí wọ́n ń rí owó tí wọ́n fún jẹ́ kí wọ́n má rí owó níbẹ̀ yẹn nípa lọ́wọ́ Ọlọ́run máa pèsè owó fún wọn ní gbogbo ìgbà wọ́n máa rí owó wọ́n máa rí fúra aṣọ yẹn so èmi máa ṣe é fún wọn. àmín ẹ ṣé ó dáa ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí i fún gbogbo àwọn èèyàn. Akíndélé Jùlọ Mouton ní Àjàgúlò ó dáa ẹ sọ fáwọn èèyàn tó kù pé tí wọ́n bá fẹ́ mọ ọmọọṣẹ́ wa àyè wà ńlẹ̀ o. àsìkò tí wọ́n bá fẹ́ mọ ọmọọṣẹ́ àyè wà ńlẹ̀ láti gba ọmọọṣẹ́. thank you ẹ ṣé Fágbóhùn Abídèmí pírẹsẹ̀ntà lórúkọ tèmi jọmọ ògùn rédíò sàn bí àjẹnúgbà tí ìṣògùn MC gbà bẹ́ẹ̀ mo wà pẹ̀lú yín bye.